tí ń kúyàn ní àtọ̀tẹ̀ ìbáwí àkọrò lára bí ìjọpọ̀ ọlọ́gbọ́n ènìyàn tó bá mọ̀ràn ajá ń tọ́dún jòyè lọ. Ọlọ́rọ̀ kan yé mo lọ́rọ̀ kan mo lọ́rọ̀ kan yé mo ní mọ̀rọ̀ kan ẹ bá fi kalẹ̀ sí ẹgbọ́n mi lé ọ̀rọ̀ kan ní mo lọ́rọ̀ kan. No! Education on you is a waste. Ọmọ tèmi. Look, you all lè bà mí lórúkọ jẹ́. You know how long ni mo ti ń build orúkọ yẹn? Years kó tó bí ẹ. Oh my God. Kí ló dé? Kí ló ṣe fún dádì ẹ? Ẹ má jà wọn lò. Shut up! Dádì ìṣọ́mọ lóore. Dádì ìṣọ́mọ lóore. My own daughter, wọ́n dẹ̀ mú síta ń bẹ níta ń bẹ wọ́n dẹ̀ ń fọ bí ẹ tó ń fọjọ́. My own daughter. Ń gbọ́ ṣe mí lóore. Níta ń bì. Ṣọ́ lè dáhùn ni. Baby, one day I'll kill her. No, God forbid. God forbid. Dádì ṣe mí lóore. Ṣe mí lóore. Ṣe mí lóore. Ṣé olóòní gbọ́? Ó ní pa mí o. Ó ní pa mí. Ṣé olóòní gbọ́ràn? Ẹ gbà mí ọmọ yìí. Àgbà mi kẹ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣé mo ṣe rìn lọ sí kíláàsì báyìí mo ṣáà feel pé kíní kan ṣáà ń ṣe mú tó ń jọ tẹ̀lé mi tó ṣáà ń jọ tẹ̀lé mi tó yẹ ẹ̀kọ́ náà mo kàn turn back ni nígbà tí wàá turn back ẹ jọ ẹ gẹ́sẹ̀ ẹni tó di GNS lecturer wa. GNS lecturer. I am telling you girls ìdí náà rí máa ń dún lẹ́yìn mi báyìí tó ṣokùn rẹ̀bẹ̀tẹ̀ bí ẹni tó lóyún oyún obìnrin tó lóyún oṣù mẹ́sàn-án. ẹ tí gbọ́n kankan ẹ ní sùúrù mo ṣe mọ́ ẹ̀bọ̀ lápò ni nígbà tí máa yẹ bá máa ṣí ẹnu ẹ̀ tó máa sọ̀rọ̀ kò sí orúkọ tí ò pè mí tán orúkọ tí ìyá àti bàbá ọ̀sán mi gbogbo ẹ̀ṣá ó lè mi sweetie èmi ṣùọ́ni èmi kinky èmi delectable èmi sexy èmi gorgeous èmi nìkan tán ni o èmi gorgeous èmi beautiful èmi nìkan. nígbà tó wá máa parí ọ̀rọ̀ ẹ̀ ló bá ní ẹ òun love èmi ò káwa méjèèjì jọ máa fẹ́ra wa. ọmọ ọ̀rọ̀ ìjẹ́ ọmọ tó lọ́mí tó kí o. ó ga jẹ́ ẹ̀rí mo ní láti lọ wẹ̀ rí mi báyìí. ọ̀rẹ́ mi ó kún farada. Stand up, stand up, stand up, stand up for the champion, for the champion. Stand up, stand up for the champion, for the champion. Stand up, stand up for the champion,
for the champ. Àti gbọ́n kí ló ṣe. Ẹ kọ́kọ́ kí mi kú oríire náà. Ó dà kú oríire. Ṣáà sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ fún wa. Ó yẹ ẹ gẹ̀ẹ́sì oríire mi. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀. It's a good news. Èmi gan expect ẹ. Mo kàn ń wo ra mi kàn ń dùn bò. Ọ̀rẹ́ wa ti win jackpot. Ẹni kí ló ṣẹlẹ̀? Àní mo ló ti win jackpot. Ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀. Clean guys, handsome guys, straight guys, cut guys. Ló tó sí mi kékeré. Ṣé mi lóore? Wàláhì ó yẹ kí n dìgbà jù bú ẹ ní bó ṣe dúró yẹn. Ó yẹ kí gbá ìtí ẹ mọ́ ògiri yẹn ni. Ó sún nítorí ọkùnrin ló ṣe ní ká máa kí ẹ kú oríire. Jáwọ́ ọkùnrin ṣí ẹ. Ó ti bàjẹ́ náà. Àwọn fi ṣí ẹ mi. Ẹ jọ owó ẹgbà fúnra yín. Ó ga ọ̀ṣùkọ̀ ló wà lórí rẹ̀. Ẹ fúnra yín ṣe òwò rẹ̀ ìfún ẹ ṣáà ní. Ó jẹ́ fún nǹkan ṣe. Nǹkan ṣe. Ṣáájú ìwọ ìwọ. Ó ṣe orí ọkùnrin. Sọ́wọ́ lára ọkùnrin rà. Ó rẹ̀ ìṣẹ̀lẹ̀. ẹ wo kò sí nǹkan kan ẹ má wulẹ̀ jẹ́ ń jókòó oògùn yìí ẹ máa ní láti lo gbogbo ẹ̀ bó ṣe yẹ kẹ́ lò ṣé o ní sè ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ní láti lọ sí Abuja mo ní meeting kan for 7 o'clock. Mo ní láti ọjọ́ ló wá fẹ́ dúró tíyàn lé báyìí ẹ́. ẹ jẹ́ kí n ṣiṣẹ́ sìn nígbà tá a kéré ló yẹ ká fi gbogbo ṣiṣẹ́ tí ìta bá dàgbà la máa ṣe ni ẹ má bínú sí mi mo mọ̀ pé ẹ máa miss me but mo ní láti lọ 7 o'clock ní meeting yẹn so mo láti catch flight for maybe like 3 or 4 o'clock. Bó ṣe ń pè wá lọ́kùn tó ń pè wá ló sì nìyẹn. Mo máa pè é náà sí dáadáa ní agbára Ọlọ́run náà dẹ̀ ní tán wọ̀ ẹ́ ojú ò ní tí ẹ̀. ẹ jẹ́ n sáré change ṣe gbọ́ ẹ lo gbogbo ogun bó ṣe yẹ kẹ́ lò ó. Má lò ó ṣe àti ṣókùkù tó ń jẹ́ lẹ̀ fún ẹ. Máa jẹ mi kúkú ṣe máa jẹ ẹ má kọ́ ni máa jẹ. lọ́wọ́ṣọ́ ẹ pẹ̀lú ọkọ mi wọ́ṣọ́ kò tètè máa lọ o ti gbọ́ ọmọ akẹ́ ẹ̀ ọmọ atọ́jú wọn ni. Oh, I miss you too. Má bínú mo ti sùn ní kọ̀lẹ́ ló jí mi. I'm cool. Don't you ma? Oh, you got to promise me 100,000 yeah. A week ló kù jọ torí Ọlọ́run. All right, thank you very much. Èmi gan bí kí n wà lọ́dọ̀ ẹ̀ ló ṣe ń ṣe mí. Hello? 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 Hello, Danjuma? On break o. Hello? On break o. Hello? Hello, she. Hello, Chukudi. How are you there now? So, okay. Yeah, I'm cool. And you? Okay. Oh, shit, dear. That's why I love you. Thanks, darling. Alright, I'll get back. Okay. Take care. Love you too. Hello, Shagzy. What's up? Ṣé mi lóore. Ó kì í sùn ní kí ló dé ná. Tó ń fariwo ẹ disturb èmi báyìí. Hello, let me get back to you. Ṣé mo ń disturb ẹ ni? Ó ń disturb mi. Kai, what time ni for God's sake? This is 1 o'clock. Ó dá má bínú mi pé mọ́. Better. Lọ́ládé. Hello. 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 Bẹ́ẹ̀ ìyá kan náà dẹ̀ ló bí ọmọdé yìí báyìí. Ajá lọ pa lọ́jọ́ kò mú ẹ̀. Kai. Ṣé mi lóore my dear bí n bá rí ẹnu mi máa nu ara mi máa yá gágá. Ṣé mi lóore ọ̀rọ̀ ìfẹ́ kí la bá pẹ́ fẹ́
ọ̀rọ̀ ìfẹ́ lágbára púpọ̀ gan-an bàbá nífẹ̀ẹ́ yàn láàyè bàbá tí ronú tọ̀hún gbogbo ohun tó bá ń ṣe ni ṣe mí lóore ìṣe ló máa ń parí aláṣẹ Bọ́lájí. my pretty Suzy ṣe mí lóore mo ní fẹ́ẹ̀ gan ni bí n bá rí ẹnu mi máa ń dùn n ò lè sùn n ò lè wo. aláṣẹ tí ẹ forí lẹ̀ báyìí nù. kí ló ń ṣe. owó tí mo bẹ̀rẹ̀ sọ yẹn kù. owó èlò lówó dáhùn sọ. 100,000. má wọrí màdé. onídàá fún owó aláṣẹ ló ń sọ̀rọ̀ owó kí là ń pè lówó níbi tí n bá ti ń sọ̀rọ̀ owó ń bẹ lápò mi aláṣẹ Bọ́lájí. mo ń bọ̀. my baby yéé ọmọ ẹlẹ́mi tó tù àgbàpù ọmọ yìí tún fàn yìí ó kíláàpù mo pàgbẹ́ ó gbàgbé kíláàpù ọmọ jáde wa ṣeré jáde ó yà sọ àìtumọ̀ kí ló ń ṣe ẹ̀ náà. ẹgbẹ́ jáde ní these days. aláṣẹrè. pàbó èèyàn bí gòórì àbó chairman ńlá. kí ló ń ṣẹlẹ̀ ṣé wa ok. mo jẹ́ ń tu bàbá mo ní wàá bọ́ mẹ́lẹ̀ mi ṣeré ni pé kákan jọ ṣeré kí ni. ta lọmọ ilẹ̀. ọmọ ilẹ̀ ni. bàbá sẹ́yìn kan wà bẹ́ẹ̀. láyé mo jẹ́ tí mo ń jẹ ṣá ọjẹ́ kó mọ ọlọ́run máa jẹ mo ń jàjẹkù mo ń jàbàṣà gbàǹtì ẹ̀. swa ṣé o yà wí o ṣe bígórì. aláṣẹrè aláṣẹrè. jùjàláǹtì ẹ àbáàbò. táyà bí o táyà pẹ̀lú ajáṣẹ́. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ohun tó ń ta máa tó tán lọ́jọ́ ọjọ́ kan ni aláṣẹrè mo sọ bẹ́ẹ̀ ó máa tó tán fún apẹ̀rẹ̀ ajáṣẹ́ ó máa tó tán fún ẹ lọ́jọ́ kan. bébì òyà ó ti àpò ìwọ náà ṣe àtìfojú rí ọmọ já ṣeré jáde wà á gbàgbára lẹ̀ ìtumọ̀ kí ló ń ṣe ẹ jáwọ́ mi yéèké bàbá ọmọ ó ti àpò jáwọ́ ṣeré jáde kí ló àpò kókó sí wà á kí ló ń ṣe kí ló ń ṣeré náà. Hi. I'm Shimilori. Okay, I'm Bayo. You are so handsome, so clean, so straight. You're so handsome. Thank you very much. Mo ti máa ń gbọ́ pé Ọlọ́run kì í dáyàn kò dáyàn pé, but ẹ̀yin pé ẹ dùn síbẹ̀. Thank you very much. Can I have your number? Wonders shall never end. Wonders. Wonders shall never end. Wonders. Yeah. The name again? Bayo. Thank you. Ṣadé. Ó sọ wá ìbàjẹ́ domi. Máa mú lọ kó lábà wọ́n nú. Ó sọ wá ìbàjẹ́ dẹ̀wù. Àbúrò lè tó fi ń lò gbà. Ó sọ wá ìbàjẹ́ di fìlà àmúgbàfẹ́. Ìgèlè àmúṣoge. Àwọn lọ́jọ́ ọjọ́ kan omi àtọ̀lẹ́yìn ẹja. Ẹja dèrò pápá. Ìkòkò ló gbé dání. Ó dìgbà ó bá fọ́ o, kó tó mọ̀ pa mọ̀ ni. Alágẹmọ ti bímọ tán. Àìmọ́ jókòó sí lọ́wọ́ ó jàre.
see you. The same here. Meet my friends. Wow. Bola. Nice to see you, sir. Same here. Sure. And Shadi. I won't need introduction because I was there when it all started. Oh. That's true. All the same. Good to see you again. Same here, ẹ ṣe bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbúrò yìí ti bà mí jẹ́. Ẹ má dá lóhùn. Ẹ ṣé gan ni sá adẹ̀rọ́wọ́ tọ́jú yín lára ọ̀rẹ́ wa o kò ní tán bí tẹ́tí mu. Àmín o. ẹ ṣẹ̀ṣẹ̀ rí tó bá ròyìn àwa rọ́wọ́ tọ́jú lára ẹ̀ àmọ́ ń kú kínní kan ni ẹ tẹ̀jẹ́ ká rí ojú ọ̀rẹ́ wa ńlẹ̀. tó bá kàn ti dé inú step ó máa mú change of clothes ó tún ti lọ tó bá tún wá ó máa mú change of clothes. Omi fi iṣẹ́ wo ló fẹ́ ṣeré mọ́ iṣẹ́ wo fẹ́ bá yín ṣe é lé. àmì ìsẹ̀nì. Ẹ wo aspect ẹ sọ̀rọ̀ dé yẹn èmi kọ́ òun ni o ọwọ́ mi rè lókè òun ló máa ń ṣàní dandan òun bọ̀ mi ò ní choice. Ẹ má bínú àwa fẹ́ sáré jáde. ọ̀gá. All right. So wá dìgbà wo báyìí sìn. Ó ga o aago náà bo ẹ ṣe jẹ́jẹ́ o. Uncle ó dà ọ̀sán. ìbàjẹ́ lórí máa ń lọ lọ́la. ó sọ wá ìbàjẹ́ dẹ̀wù. àmúròlé tó fi wúlò gbà. ó sọ wá ìbàjẹ́ di fìlà àmúgbàfẹ́. ìkéde àmúṣoge. àwọn lọ́jọ́ ọjọ́ kan omi àtọ̀lẹ́yìn ẹja. ẹja dèrò pápá. ìkòkò ló gbé dání. ó dìgbà ó bá fọ́. How was the day? It was okay. It was beautiful. Thank God. Well, in the next 2 weeks, we're going to Serious? I am serious. Hey! Yes. You know, 3 days fasting and prayer and emotion. I know. To buy it on how many percentage? 30. 30 for me! Oh my God! Don't worry. Thank you. You know I always do that. I love you. I'll give you. Thank you. Shemi Lorenko. Shemi Lori one school. Can you believe we put it to 7 weeks to produce one last? Yeah. What Omatobe? Èmi wí pé bóyá busy in school ni torí pé mo máa ń pè nígbà míì tó bá gbé a sọ pé òun wà ní lecture room. Mo kàn notice wí pé tí n bá pè lálẹ́ fóònù ẹ̀ máa wà switched off. Tó bá pè láàárọ̀ a pick a cut tó bá jẹ́ alẹ́ a ní switch off. Ṣé ìwọ bùn ẹ̀mí gbọ́ nígbà tí irú development yẹn dé? I'm sorry, I did not. Mo kàn wò pé we have nothing to worry about. Nothing to worry about. Ọmọ wà ní school torí bó ti wà ní school àwa ní mọ movement ẹ̀ mọ́ àní monitor bó ṣe ń rìn bó ṣe ń ṣe bó ṣe ń hùwà tó dẹ̀ mọ irú ọmọ tó jẹ́. I love school, I promise. This is not right. You as a mother should know this. This is not right. Mama Shemi Lore. Yes, dear. Mo sọ tèmi o. Tó bá wúrú tán. Àwọn òbí ààrẹ jèrè ẹ̀. Ó má jẹ́ pé orú ọ̀rẹ́ báyìí wà lọ́dọ̀ Mọ́mí ṣe. ọ̀rẹ́ iṣẹ́ Ṣemí Lórí ló wá ń sọ àwọn kankan fún mi sí. Fine, thank you, sir. Jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi ṣàlàyé gbogbo nǹkan tó wá bá mi sọ jẹ́ káwọn náà gbọ́. Uncle, ọ̀rọ̀ Ṣemí Lórí ni mo wá sọ fún mọ́mí o. Ṣé rí for the past few months Ṣemí Lórí ò gbé ní hostel mọ́. Even pé kó wá fún lecture gan-an ó lè jẹ́ pé bóyá once a week nìkan ló máa wá fún lecture àti ẹ̀ wá rí ńlẹ̀ àti ẹ̀ lè bá sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ wípé torí ìbọ̀bọ̀ kan tí oko rẹ̀ ń bá yọ̀ torí ẹ̀ ní Ṣemí Lórí ṣe bẹ̀rẹ̀ sí máa wo gbogbo àtòwò yẹn. Bàbá sọ̀rọ̀ máa ṣàkí mọ́ wa kó tiẹ̀ fẹ́ gbọ́ anything.
mo ṣe wò pé ó lọ́wọ́ tí wọ́n fi mú mi lé wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ ni bí ó dé gbọ́dọ̀ rí nǹkan bẹ́ẹ̀ kí gbé sára mo ní láti wá sọ fún wọn torí ẹ̀ ni mo ṣe wá sà. ṣe mí lóore. Ewo uncle, once in a week ni ṣe mí lóore máa wá fún lecture tá bá tún bá sọ̀rọ̀ ṣe lóun máa kanra tó máa jágbe mọ́ abẹ́ni pé tó gbóhùn sọ̀rọ̀ then wò pé mi ò ṣàdé lájú mi lẹ̀ kí ọ̀rẹ́ mi máa go wrong torí ẹ̀ mo ṣe ní kí wá sọ fún mọ́mi. ọmọ tèmi ọmọ tí mo tọ́ jọ ẹ dẹ̀ rò pé bọ̀bọ́ yìí ló ń farú irin ṣégeṣége tó ń rìn. a ní bóyì tó ń fẹ́ tó pe rẹ̀ ń báyọ̀ yẹn ni because mo notice pé àtìgbà tó ti ń fẹ́ bọ̀ yẹn àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí máa change. irú báyọ̀ wo nìyẹn ta ni báyọ̀ tí ò láàbúrò ta ni báyọ̀ tí wọn ò fowó tọ́lé tí wọ́n máa ṣe ọmọ ọlọ́mọ lọ́nà irú báyọ̀ wo nìyẹn ṣé tó máa ń fẹ̀yìn ó ní kán gbé kúrò ní school compound ní àbí kán ní kó máa kọjú sẹ́kọ̀ọ́ ẹ̀. ẹ wo ó dàbí pé issue yìí ti kúrò ní issue tí a kàn máa sọ báyìí bóyá tí ẹ̀gbọ́n mi bá dé a máa tébù ọ̀rọ̀ ya máa bá ṣe máa yanjú ẹ̀ ni o torí olójú ò ní lajú ẹ̀ kí tá lùbọ̀ kó o sísá mi wo ọlọ́run á pẹ̀lú ẹ̀ ọlọ́run á fẹ́ kó ẹ̀yẹ thank you very much kálọ̀rì mi ni wọ́n máa cover ẹ̀ ni. mi gbọ́dọ̀ ṣerú ẹ̀ because èmi àti ṣẹ́mi lórí close gan mọ́mí dẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ. apart from that ó show wípé you are from a good home. Yes. Thank you very much. Thank you. Let me take it easy because they call it tutorial for 6 o'clock. Hold on, ma. Ẹ bá mi kí dáàdì tó bá dé o. Hold on, uncle. All right. Hold on, sir. ṣe bí ọ̀kan ló bí eléyìí nítorí Ọlọ́run mi ìdákẹ́ àdúrà lórí àwọn ọmọ yìí ẹ gbà mí. ṣó ti pẹ́ tó yẹn ti ṣe mí lórí tiwa nílé ìgbẹ́yìn. bí 6 to 8 weeks ago náà ló wálé mo dé ń wò pé bóyá ó busy in school ni. 6 to 8 weeks ìyẹn náà pẹ́ díẹ̀ kò kí ń pè yín ni. ó máa ń pè mí láìkọ̀ọ̀kan bó mi ò tiẹ̀ rú lọ sí gbogbo obìnrin. ẹ̀yẹn má wọrí ajá ìsìn ló máa mi oró sí ilé ẹ má wọrí ẹ wo ẹ̀yẹn relax ẹ má wọrí. láyé mi ẹ wo ẹ gbàgbé tí ẹ small ní ti ẹ̀yẹn jàre. mi ìdákẹ́ àdúrà lórí àwọn ọmọ yìí láyé mi. kí ló dé tó ń ṣe báyìí. wọ́n á pè ẹ́ lọ́sàn-án wàá lò wà ní lecture room wọ́n á sọ̀tọ̀ níbi tó wà tó máa pè ẹ́ lálẹ́ wàá switch off phone ẹ̀ kí ló dé tó ń hùwà báyìí ó ti rántí ilé tó ti jáde wá rárá ṣé ọ̀rọ̀ tí ìkànnì ẹ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ ni. èmi nìkan ní wà lọ́wọ́ lọ́n ṣe yàmàyàmá pẹ̀lú mi. àwọn òbí tí wọ́n bí ẹ ni wọ́n ń ṣe yàmàyàmá. You are very stupid for that statement. You are very very stupid. àwọn tó bí ẹ ń ṣe yàmàyàmá. kí ló kà tẹ́lẹ̀ kan ò kárí. mo kò ti di báyìí ọkọ̀ sọ́run lóàbí láyé rárá wọ́n sì ti ní ọ́fíìsì. ọkùnrin mi ni wọ́n ti tó ẹ̀ wọ́n ní ẹ̀rọ ìtọ́ rẹ̀ kí ló ṣe lé kí ló kà tẹ́lẹ̀ kan ò kí ló dé kí ló ṣèyàn tàbúrò yín mo ti ń gbẹrù yín látẹ̀ nǹkan àwọn rúùsítọ̀ ọmọ máa lé sísìn kan tẹ́ ẹ̀ ṣe délé mo pé fámìlì ìjù lélẹ̀ kẹ́ délé bá délé kẹ́ lọ sọ ọ̀tẹ̀. Oh God. Ó ṣe jàre, she's a duplicate of an animal. All right. Má worry. Ó ti wọ̀wọ́ tẹ́lẹ̀. Ṣé mi lóore? Ṣé mi lóore? All right. Kásán jàre. Ẹ jọ̀ọ́ ẹ take it easy o anything tó bá wùn kó lè ṣẹlẹ̀ láàrin àtàbúrò yìí ẹ jọ̀ọ́ inú campus la wà ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ kó jẹ́ outside campus ẹ jọ̀ọ́ sà. ó ṣe mo ti bọ́jọ ó ṣe thank you very much ó ṣe ọmọ nìyẹn. wọ́n ṣe mí lóore. I promise you will regret this. báwo ni o. mo sábà pé jọ́kọ̀ wà sọ́wọ́ alẹ́ yẹn nígbà. ẹ bá rí lé ni. akọni kan tẹ báwo ẹ kó rìn lọ wàá rí alọ́ ní ti àbọ̀ ní tiwa. kí ni tó wá ṣe báyìí. ó pè ló bá pariwo báyìí kí ni tó ń ṣe báyìí ìwúgbò kì í gbọ́ràn ó ti stubborn jù. ṣé ọ̀nkù lélẹ̀ ọ̀nkù jàtìjàtì wò. àlọ́ lágídí. ṣe mí lóore. ta ló ń jẹ Chief Jẹ́gẹ́dẹ́. Chief Jẹ́gẹ́dẹ́. Yeah. mi ì mi ti ń jẹ́ bẹ́ẹ̀. Ta ló ń jẹ́ Kenny? Kenny. Ta ló ń jẹ́ Dàpọ̀? bí mẹ́rin tó ń jẹ́ àwọn orúkọ tó ń dá yìí Dàpọ̀. Ṣe mí lóore. Wọ́n wà bí? mi ò
mi ìmọ̀ àwọn tó dárúkọ. Ó ṣàmọ̀ wípé èèyàn méjì ò lè pàdánù rọ. Ṣùgbọ́n ẹni tó ń parọ́ fún tí ò bá mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fóun. Ẹni tó ń pa ṣàmọ̀ pé irọ́ lòun ń pa. Ó mọ̀ bẹ́ẹ̀. Mi ìmọ̀ àwọn tó ń sọ. Ṣé mi lóore tójú tìyẹ́ làparò fẹ́ ríran. Ẹni kàn ṣọjọ́ rọ̀. Okay? I love you. I love you too. Fasten your seatbelt. Let's go. Ọ̀rẹ́, wọ́n ti dín chicken ìgbẹ̀jù kí lè gé tó jẹ́ láti kàn irun léyìí ó máa fi ń kéka mi. Mo dín chicken ìgbẹ̀jù mo dín gbẹ̀jù ẹyọ kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lórí wọ́n ti dẹ̀ ń lọ pẹ̀lú ẹ̀ mo dín gbẹ̀jù yẹn. Ọgọ́ yẹn lè hàn mí lẹ́yìn. Ó dẹ̀ ń lọ pẹ̀lú malt. Gbọ́dọ̀ àbúrò ibi ti tọ́ sẹ́ǹtì mi. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní màgbọ́ wọ́n ní who is the most dangerous devil? Ó wá ní option A ó ní money. B women. Ó wá ní C ó ní C Boko Haram. Tani wọ́n rò pé òun ló dangerous jù náà mẹ́tẹ̀ẹ̀ta. Everybody ló mọ̀ pé Boko Haram ní one time since àwọn náà ń rò rẹ̀ so Boko Haram ni. I disagree with you totally. No. Ṣé ìwọ mọ̀ pé money ni? Àbọ̀ ògùn tó máa ń ní money is the root of all evil. Òótọ́ ni. Òṣùpá tó máa ń sọ pé owó rè èṣù rè ṣọ́mọ ni. Ṣé o mọ̀ wípé Boko Haram tí ò dárúkọ yẹn torí owó ló ṣe ń jà. Then obìnrin tó jẹ́ option B yẹn. Tóbìnrin bá ń ṣe pẹpẹ fúrọ́kọ ẹ̀ tó ṣe honey I love you sweetie I love you ọkọ ṣe kí ni ọkọ ẹ̀. Owó ni. Tóbìnrin bá ti ń ti ọkọ̀ pé lórí burúkú olùsí máa jàǹfààní. Ìyàwó ni. Kò jọ owó ni ṣé o mọ̀ ni? Owó ni o. Owó ni kẹ̀kẹ́ ìrere. Owó ni kókò. Babes what's up báwo ni? Bọ́lá. Ọ̀rẹ́. Ṣadé. Ṣẹ̀ṣẹ̀ wà nù kí n jẹ́ kẹ́mẹ́ ní tí mò ń fẹ́. Bí ti báwo? Táwọn kàtìkàtì ní ìta ni mo gbé ṣẹ́ràn. Kí ló ṣẹlẹ̀? Ó dàn kó tí kú yóò bá pa ní títa ò lè pa ni. Báwo ni báwo ṣe mọ̀ pé mo fẹ́ dàpọ̀? Ṣadé, báwo ṣe mọ̀ pé mo fẹ́ Jẹ́gẹ́dẹ́? Báwo ṣe mọ̀ pé mo fẹ́ Kẹ́ni? Báwo ṣe mọ̀ pé Ṣẹ́gun ti gorí mi? Ta ló ráyè tẹ́lẹ̀? Pápá ń parí ẹ̀. Tí mo tó yẹ pé ẹ̀kọ́ ni mo máa ń rí ẹ̀ tí mo tún dárúkọ yẹn nù ẹ̀ka yẹn náà fún. Ẹ mọ̀. Ṣadé ò mọ̀. Felix ńkọ́? Ikechukwu ńkọ́? Ò mọ̀. Lẹ́kọ̀ọ́ ńkọ́? Jamiu ńkọ́? Lọ́ládé ńkọ́? Ẹ mọ̀ yẹn náà. Ẹ mọ̀ títí kù dì náà. Mọ́nà Ṣadé, ta ló rò pé ó ráyè ranù bí títí ẹ̀? Excuse. Jọjọjọjọjọ jẹ́ ń parí ọ̀rọ̀ mi tí kò máa ṣe pé bóyá o lórí tó ń rò pé o tiẹ̀ nírònú tó tiẹ̀ ń rò rárá ni lórí ìlú ẹ̀ ọ̀kan péré o ti dárúkọ more than 10 men tó ti gun orí ẹ̀ jẹ́ ìgbọ́dọ̀ kí lórí tó ń fòṣì ṣayọ̀ ìwọ nìkan tán. Ẹ kò ń jealous ní ẹ̀yẹ tó mi. Ẹ lè bá mi ẹ máa lé mi fún ẹ̀yẹ tó mi. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé lórí iná ibi tó ń ṣe káàkiri yìí náà? Nọbi ni mò ń ṣe. Òun lẹ ti ń jẹ lẹ ti ń mu yìí. Lòun pa chíkìdì ẹni tó ṣépè fún bẹ́ẹ̀ yẹn. Má bínú àṣepẹ́. Anyway àǹtí ṣé torí ẹ̀ náà ni ẹ ṣe wá sí hostel for the past 4 years. Madam kí ló kàn tiẹ̀ ń bẹ̀? Bàbá ẹ̀ ló ṣọwọ́ school fees mi. Yes. Ìṣó. O ti bínú. Ó fẹ́ ti jẹ́ náà gbà. Ọ̀rẹ́ orí píngì ló wà. Ó sọ ìbàjẹ́ domi. Máa mú lọ kó lábàwọ́n nú. Ó sọ wá ìbàjẹ́ dẹ̀wù. Àbúrò lè tó fi ń lò gbà. Ó sọ wá ìbàjẹ́ di fìlà àmúgbàfẹ́. Ìkẹlẹ àmúṣọgẹ. Àwọn lọ́jọ́ ọjọ́ kan omi àtọ̀lẹ́yìn ẹja. Ẹja dèrò pápá. Àkókò ló gbé dání. Ó dìgbà ó bá fọ́ o, kó tó mọ̀ pa mọ̀ ni. Alágẹmọ ti bímọ tán. Àìmọ́jọ́kù sí lọ́wọ́ o.
Olùdọ̀ kí ló ṣe? Ọkọ rẹ̀ mi dé ni. Báwo ni school? School was awesome. Hey, Ṣorí Báyọ̀, ó tẹ́ wá sí rẹpẹtẹ. Ṣé ló kàn yàwó fẹ́mi àtọ̀rọ̀ rẹ̀ tó yàwó fún wa. In fact, àti pé tó kọ̀ mú wa bó. Báyọ̀ náà ó ti rán mi sí ẹ gbogbo. Ní ìdágọ́ àṣìbẹ̀rẹ̀ kó mọ̀ pé mo ti broke wo. Ṣé ẹ̀ tiẹ̀ ní kí fẹ́ ti fà fún mi? Báyọ̀ kí ló ṣe? Báyọ̀ kò wà òkè. Ó fún wa lóko wo. Orí Báyọ̀. Are you sure you're okay? Báyọ̀! You're smoking! Báyọ̀! Ṣé mo pé ṣe ni bàbá lọ mú tiẹ̀ lọ́tọ̀ ìyá ẹ̀ náà mú tiẹ̀ lọ́tọ̀ àwọn ẹbí náà tún dìde wọn lọ máṣọ. Ẹ wo àǹkárá 35 yẹn tí àwọn ọmọ ilé rà òun lèmi náà máa rà o. Kí ló wá dé tó jẹ́ pé wọ́n máṣọ lọ́tọ̀ọ̀tọ̀? Kò yé mi o. Ta ni yẹn ò jèrè bá ń ṣílẹ̀kùn. À ń bọ̀ o. Ẹ káàsán o. Ẹ lẹ́ o. Ẹ wọlé. Pẹ̀lú ọmọ mi ṣe dáadáa ni. Kálẹ̀ béèrè. Ẹjọ́ Báyọ̀ ni mo béèrè. Báyọ̀. Ó dúdú báyìí. Ó ga, kò fi bẹ́ẹ̀ sanra. Ó ní good set of teeth. Báyọ̀. Báyọ̀ Àdìgún. Àbí bíbá ẹ̀kọ́ ló ń gbé ni. Jọ gbà mí kalẹ̀. Báyọ̀ tí mo sọ yìí, ó tó bá òde ti ríra pé. A ṣe sọ pé fún ìlànà ó ní kí wọ́n pàdé òun bí lè ní. Then for the past 3 months, a máa ń ríra everyday. Ìyẹn Báyọ̀ ni.
Báyọ̀ tó sọ lóòótọ́ ni ọmọ nílé bí ààyè ibi ló ń gbé ìyá tóbi ló jókòó yìí àmọ́ wá ṣe ni láàánú nìkan bí ọdún méjì sẹ́yìn. àǹtí mi kí ló dé? Báyọ̀ kí ló ṣe? Báyọ̀ ó ṣẹ̀ṣẹ̀ kú òǹbí sí i ni ó lóun lọ Àbújá. Àbújá àǹtí mi wọ́n pè mí sí ìsìn pé mo fẹ́ rí mọ́tò tó ń gbé lọ sí Ìkẹjà airport. Kí ló dé? Ó lásìlẹ̀sì gbogbo wọn ti kú. Gbogbo wọn ló ti kú àǹtí mi. àǹtí mi o ẹ wojú mi tó lọ lọ. Àǹtí mi ẹjọ́ àǹtí mi. Ẹ bá àbúrò àti mi kí ló dé? Ẹ wojú mi torí Ọlọ́run. Àti mi ẹjọ́ àti mi. Ẹ bá àbúrò àti mi kí ló dé? Ṣé mi lóore nítorí ọ̀rọ̀ náà? Àǹtí ẹ má rò jìnnà ṣe bóun lára ẹ ti wálẹ̀ yìí ẹ yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá yẹ pé ààrẹ ò tí ì wálẹ̀ báyìí kí làbá máa sọ. ẹ ní ṣòfò ọmọ. àǹtí ẹ kàn sọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tó bá jẹ́ pé bó ṣe jẹ́ kò ní ẹyọ kan tó wà lọ́wọ́ wọn ló jẹ́ kó máa fún bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ní gbà lọ́wọ́ wa. ẹyin tí òbí ló jẹ́ bó ṣe wà yẹn. Doctor. Ẹ kú tọ́jú. Wa. Kò sí wàhálà o. There is no cause for alarm at all. Ẹ ní ìdá ti panic. Ṣẹ́gbọ́n tó bá ti jíǹsìn máa discharge yẹn. Ẹ máa lọ lẹ́sẹ̀ ara ẹ̀ ló máa fi rìn. Àmì o. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ rí mi. Bẹ́ẹ̀ ni. Ẹ lọ kò lè sí wàhálà ara ẹ̀ tí yà.
Ọlọ́run má jẹ́ kí nǹkan tí èèyàn rò kó bà nǹkan tí èèyàn rò jẹ́. Àmín. Ṣé rí ọ̀rọ̀ ṣe mí lóore tóbi lọ́dọ̀ àwọn òbí ẹ̀ gan. Madam, kò sí problem. Mo sọ fún yín mo lára ọmọ yín ti yá, kò sí wàhálà. Ṣé gbọ́? Kí má tàn yín o. Nínú àwọn test tá ṣe mí lóore ti lóyún. Ọmọ tèmi. Look, you all lè bá mi lórúkọ jẹ́. You know how long ni mo ti ń build orúkọ yẹn? Yes, kan tó bí ẹ. Oh my God. Kí ló dé? Kí ló ṣe fún dádì ẹ? Ẹ má jà wọn lò. Shut up! Dábì ìṣọ́mọ lóore. Dábì ìṣọ́mọ lóore. My own daughter, wọ́n dẹ̀ mú síta ń bẹ níta ń bẹ, wọ́n dẹ̀ ń fọ́ bí ẹ̀ tó ń fọjọ́. My own daughter. Ń gbọ́ ṣe mí lóore. Níta ń bì. Ṣọ́ lè dáhùn ni. Baby, one day I'll kill her. No, God forbid. God forbid. Dábì ṣe mí lóore. Ṣé mi lóore ńkọ́? Ṣé mi lóore wà ní school? Àwọn ṣe mi lóore. Can you believe pé ó ti tó 7 weeks tí mo ti fojú kan wọn mi last? Ó máa tó bẹ́ẹ̀. Èmi ń wòye pé bóyá busy in school ni torí pé mo máa ń pè tó bá ń pè ńgbà míì tó bá gbé a sọ pé òun wà ní lecture room. Mo kàn notice wípé tí n bá pè lálẹ́ fóònù ẹ̀ máa wà switched off. Tó bá pè láàárọ̀ a pick a cut. Tó bá jẹ́ alẹ́ a ní switch off. Ṣé ìwọ bùn èmi gbọ́ nígbà tí irú development yẹn dé? I'm sorry, I did not. Mo kàn wò pé bóyá nothing to worry about. Nothing to worry about. Ọmọ wà ní school torí bó ti wà ní school àwa ní mọ movement ẹ̀ mọ́ àní monitor bó ṣe ń rìn bó ṣe ń ṣe bó ṣe ń hùwà tó dẹ̀ mọ irú ọmọ tó jẹ́. Máa lọ wo school, I promise. This is not right. You as a mother should know this. This is not right. Mama ṣe mí lóore. Yes, dear. Mo sọ tèmi o. Tó bá wòrú tán, ìwọ nìkan ni ó. Ṣé o sì? Ṣé mi lóore ṣe kí ni? She's pregnant. Adé ti dákú iṣẹ́ dé ṣàǹgbá fọ́ olóròkùn lọ bí oyin. Oyún ẹ̀sìn ni mo ní yìí, oyún tí ò ní bàbá, oyún má lè gbàgbé, etí wo ní bá ní gbọ́ pé òkú ni mo lóyún fún. Kò ṣẹlẹ̀ rí, kò dẹ̀ nítorí mi ṣẹlẹ̀. Ẹ wá wo ní bàǹtẹ́ tó ní kí lẹ́lẹ́wọ̀n ẹ̀tù ó ṣe. Mo rẹ́rìn ẹlẹ́yà rẹ̀. Ó tán lára ọba Dasaki wọ̀ mí. Ó wẹ̀wù ẹ̀tẹ́, ó wẹ̀wù àṣejù. Bá a wí fọ́mọ ẹni ẹ̀kọ́. Ẹ káàsán o alàgbà. Ẹ káàsán o. Ẹ káàsán. Olúwa rán mi sí. Ẹ mọ̀ mí o, èmi náà sì mọ̀ yín. Ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ. Ẹnikẹ́ni ní sàkání yín kò gbọdọ̀ ṣẹ́ oyún. Pàápàá jùlọ èso ara yín. Kó má ṣẹ́yún. Bẹ́ẹ̀ni, kó mọ́ bá àjà síkú. Mo sì rí àlàáfíà fún yín.
àlàáfíà fún yín. ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kan ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ ńlá ni. alàgbà ọ̀fẹ́ là á fún mi kò rí bẹ́ẹ̀ àlàáfíà fún yín. Tọmọ kan lè gbọ́ aṣọ tẹ́rẹ̀rẹ̀ la fi ń jáwèrè tó di sáyà ọmọ ẹ má fọwọ́ ìbáwí sẹ́yìn sórí ọjọ́ ọ̀la ọmọ o. ó jẹ́ ògùn náà kan ẹ bá wọn wí òkan lè sí wa bí wọ́n pọ̀ lọ́wọ́ wa ẹ bá wọn wí òkan lè máyọ̀ wá torí ayọ̀ alẹ́ ṣe kókó torí ayọ̀ alẹ́ ṣe pàtàkì. Excuse me. Hi. I'm Shimilori. Okay, I'm Bayo. You are so handsome, so clean, so straight. You're so handsome. Thank you very much. Mo ti máa ń gbọ́ pé Ọlọ́run kì í dáyàn kò dáyàn pé, but ẹ̀yin pé ẹ dùn síbẹ̀. Thank you very much. Can I have your number? Wonders shall never end. Wonders. Wonders shall never end. Wonders. Yeah. The name again. Bayo. Thank you. Ṣadé, bọ̀bọ̀ yìí tù. Ẹja ni mo mú. Ẹ wá wo ní bàǹtẹ́ tó ní kí lẹ́lẹ́wọ̀n ẹ̀tù ó ṣe. Mo rẹ́rìí ẹlẹ́yà rẹ̀. Ó tán lára ọba Dàsákì wọ̀ mí. Ó wẹ̀wọ̀ ẹ̀tẹ́, ó wẹ̀wọ̀ àṣejù. Bá a wí fọ́mọ ẹni àgbọ́. ṣe nínú orí má gbìyànjú àti ṣe orí yẹn rárá oyún tó wà nínú yẹn adérọ́pò ni mo fẹ́ fi dùn ìyá mi nínú yẹn má ṣiṣẹ́ rárá ṣe nínú orí má ṣe oyún yẹn abẹ́rẹ́ lásán fún mi láàbù má dínú ẹ̀ má dojú fún mi má dùn.
ṣé mi lórí kí ló dé. kò sí nǹkan kan. kò sí nǹkan kan sí mú mi kò tí nǹkan náà ní. ṣé mi lórí. máa fẹ́ kó take it easy gan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí pé kí nǹkan tá a rò kó má bàa ìta àrùn jẹ́ ní ìdẹ̀ gbàdúrà kí n fojú sunkún ẹ̀ nítorí pé alátìmọ́lá sí ẹ kò dáa rárá. aláwo ni. Mama ṣe mí lóore. Yes, dear. Ṣé bí o ṣe láàlá ẹ̀ nìyẹn? Ṣé mí lóore? Ìwọ náà ṣe láti ẹ̀ nìyẹn. Èmi náà ń jáde lọ. Mo pàdé aládùúrà lẹ́nu ọ̀nà. Wọ́n mi pé oyún yẹn o wọn ò gbọ́dọ̀ ṣẹ. Ṣé ẹ̀yin ò wá mọ̀ pé ṣe ni Ọlọ́run ò fẹ́ fi ara pamọ́ jẹ wá níyà? Oh yes, oh yes. Ọlọ́run ti mọ̀ pé ó nìkan ló wà lọ́wọ́ wa kò dẹ̀ fẹ́ ká pàdánù ẹ̀. Therefore ọmọ yìí kò ní ṣẹ́ oyún yẹn. Yes. ṣé mi lórí lọ́mọ tó jẹ́ pé oyún ẹ̀sìn lónìí n tó ṣe òpin family ilé. This is a disgrace. Oyún ẹ̀sìn ni oyún disgrace ni. But baby sórí tí a bá ń sáré ká má tẹ̀ tá a bá ti tẹ̀ torí a ti tẹ̀ báyìí èrè ká má kú ló dẹ́ kú ọmọ yìí ò gbọ́dọ̀ kú. Final say kò ní ṣe oyún yẹn. Ṣé mi lóore? Ó ṣe mí o. Ó ṣe wá. Ó ṣe ẹlẹ́dàá wa. Torí àwọn wí tó àwa méjèèjì àsọ tó. But before God and man, you know that we tried.
ayọ̀ mi kún. Ṣé mi lóore? Pẹ̀lẹ́. Wàá bí láyọ̀, wàá dẹ̀ sọ láyọ̀. Inú mi dùn, ayọ̀ mi kún. Bá ṣe pé ó ṣe.
Mo fi ìpàdé oorun ìyá àti bàbá lórí mi. Mo fi bẹ̀yìn. Mọ́mì, mo fi ẹ̀jẹ̀ tẹ́ dà lé mi lórí, mo fi bẹ̀yìn. Kò tètè yé mi náà ní pé sára ilẹ̀ bá mi sọ. Mo tẹ́ ń bá mi sọ kò yé mi ni. Mọ́mì, ẹ wo nǹkan tí mo ti pass through. Àti nǹkan tí mo kẹ́yìn náà sí. Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé tọ́mọdé bá peku, àdàjẹ́. Tó bá pẹja, àdàjẹ́. Tó bá pààrọ̀ gidigba, agbékáwọ̀ bí ọmọlé. Mọ́mì, àfi kẹ́ dáríjì mi, bó ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹjọ́, mo nílò ṣe. Ẹjọ́. Náà ló délẹ̀. Nǹkan táwọn àgbàlagbà máa ń sọ náà nìyẹn pé tí àgbà bá rí lórí ìjókòó tí ọmọdé bá gun àkàbà àìmọye tó ná ọrùn kò lè rí. Òun ló délẹ̀ yìí. Gbogbo ẹ̀ bó ṣe lọ bó ṣe kó ilé náà ló kó wá. Jọ́kẹ́. Daddy, I'm sorry. Bàbá wa, ẹjọ́ torí Ọlọ́run. Bínú sí, ẹ bá mi dáríjì. Ìgbà ìmọ̀ ni, ẹjọ́. Ẹjọ́ ẹ bá mi dáríjì. Ẹ má bínú. Ẹjọ́ torí ọmọ wọn yẹn. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ ẹ bá mi dáríjì. Ṣe mí lóore. Oore ló ṣe mí yìí. Ẹ wo bàbá wa. Ṣé rí Báyọ̀ tẹ́ ń wò yìí? Ìkúnlẹ̀ mi 9 ni kó tó di pò dúró. Níbo tún dúró lọ́nà lọ́sàn-án kankan tó yẹ kí n fẹ̀yìntì kí n máa jẹ wọ́n mọ́ ni kó tún dé ló tún mú lọ. Kí ni mo wá fẹ́ bọ́ lọ́hùn ṣe? Torí náà ńkọ́ ẹ jọ̀ọ́ ṣe mí lóore. Ṣé ẹ wá rọ́mọ tó wà lọ́dọ̀ mi tí mo gbé lọ́wọ́ yìí? Adérọ́pò ni. Ó ń sẹ́kù mi dẹ̀rín ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ jẹ́ káwọn méjèèjì máa bọ̀ lọ́dọ̀ mi. Màá tọ́jú wọn. Ẹni tí ṣe mí lóore bá ń fẹ́ máa fún ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ mà. Kò lè ṣeé ṣe. Ọmọ kan ṣoṣo tí èmi ní. Màmá, ẹ ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ ló yé wa. In fact, ibi tẹ́ sọ dé ó yé àwa tá jókòó yìí jù bẹ́ẹ̀ lọ. Really kò sí nǹkan tó wrong tí ẹ bá mú sọ́dọ̀ tọmọ náà wà lọ́dọ̀ yín after all. Ọmọ yín ni ó ṣàbímọ fún. Bó tiẹ̀ lè jẹ́ pé circumstances tí ọ̀rọ̀ ọmọ gbà orí bá kan but kò lè rí bẹ́ẹ̀ yẹn. Bó ẹ ṣe èrò lórí ìjókòó ó nìkan náà làwa náà ń wò lójú. Therefore kò sí ìtọ́jú náà tẹ́ lè fún tọ́tẹ́ ní intention àti fún táwa kìíní ò ní fún jù bẹ́ẹ̀ lọ. Ṣé báwa la bí o? Kí ló tiẹ̀ fẹ́ jókòó tì? Má rò bẹ́ẹ̀, má bínú ìyá wa. Ẹ jẹ́ kí òun àti ọmọ ẹ̀ kan wà lọ́dọ̀ wa. A tọ́jú wọn. Anything lẹ́yìn náà bá fi pé ẹ fẹ́ fún, the house is open. Ẹ wọlé kẹwàá ṣe nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Àmọ́ pé tó ní bíbá lọ àná ẹ má yẹ kó bá yín lọ, ẹ jẹ́ kó wà lọ́dọ̀ wa. Ṣé ẹ rí ọmọ tó wà lọ́dọ̀ yín yẹn tó bá dàgbà tó certain age tẹ bá fẹ́ mú nǹkan yín ẹ̀yin lẹ ní ẹ free. Olóhùn yìí máa lọ́kọ, we máa lead another life. Ṣé wọ́n yà understand mi ma? Ilé kúkú tó àyè gbà yín bí. Ẹ ṣe akóríire náà. My dear, thank you very much. Thank you.
lójú Babátúndé. Adérọ́pò sọ ẹkún mi dẹ̀rín òṣèlú.